láyé àti lọ́run kò máa sẹ́ni bí rẹ̀ kábíyọ̀ ò máa sí o kò sí ìbẹ̀rẹ̀ àti òpin ni láyé àti lọ́run kò máa sẹ́ni bí rẹ̀ kábíyọ̀ ò máa sí o. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Allah ar-Rahman ar-Rahim al-Mu'min al-Muhammin al-Zabur al-Jalam al-Mutakabbir subhanallahu musrifuna la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ya huwa ya Allahu wa ilahu wa ya la ilaha illa huwa. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azabannar. Ya Rahman ya Rahman al-Mutakabbir subhanallahu musrifuna la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Túmọ̀ wọ àbáyé òtún sí mọ́ kò wọṣọ bẹ́ẹ̀ ni kò sì rìn o kábíyọ̀ ò máa sí o bàbá. Àwa márìdì ni àwa márìdì ni iṣẹ́ rẹ̀ ọ̀kan ṣoṣo tí gbogbo ayé ń pè bọ́ nìyọ bàbá o kábíyọ̀ ò máa sí o. Àwa láyà Ọlọ́run kò láyà. Àjùlọ fún gbogbo òrìṣà òun ní níbí lọ́hùn níbi gbogbo àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀ akàn ń gbìyànjú ni kò máa sẹ́ni tó mọ Ọlọ́run sìn. Kábíyọ̀ òsì o ọba òjì kan lù kan pa ọ̀pá kan lù kan ẹni tí gbogbo ènìyàn ń wá rí fún. Omi òkun omi ọ̀sà ó forí balẹ̀ fọ́lọ́run àmọ́ bí wọ́n ti lágbára tó afẹ́fẹ́ ń jọba lórí wọn. Tá wà là ó fi ọwé Ọlọ́run o ọba tó dá òkun àti ọ̀sà àti afẹ́fẹ́. Àwa lọ́lọ́run Ọlọ́run ọba ò lọ́lọ́run. Kábíyọ̀ òsì o gbogbo ayé forí balẹ̀ fún ọ bàbá. Ìbẹ̀rẹ̀ àti òpin láyé àti lọ́run àjùlọ fún gbogbo òrìṣà kò sẹ́ni bí rẹ bàbá. Ancient of